A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, àsìkò ìdùnnú ìgbà ìjọba tuntun ní orílẹ̀-èdè Nàìjíríà. Lágbára Ọlọ́run, ìjọba tuntun yìí yóò sàn wá sóhun tó dáa lórílẹ̀-èdè yìí. Àmín. Ìròyìn fẹlifẹli ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́ Ajé, ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lákọ̀tún. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ti gba ìjọba tuntun lónìí, èyí tó jẹ́ pé ààrẹ tuntun ọ̀hún èyí tí wọ́n dìbò fún nínú ètò ìbò tàwọn ààrẹ tó wáyé o ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí nínú ẹgbẹ́ òṣèlú APC, èyí tí àjọ INEC tó kéde rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jáwé olúborí láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọta kàngbọ̀n eré ìdíje àwọn ààrẹ ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú èyí tí kó wa wọn ti jáde. Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC èyí tó gba idà ìṣàkóso agbára pẹ̀lú ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹlẹ́kẹrìndínlógún irú ẹ̀, èyí tí Kazeem Shettima tó jẹ́ igbákejì fún. Níbẹ̀ láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí orílẹ̀-èdè èyí tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún èyí tó wáyé ní Eagle Square nílùú Àbújá lónìí, níbi tí a ti rẹ́ni tó jẹ́ akọ̀wé sí akọ̀wé ilé ìjọba ní orílẹ̀-èdè Amẹ́ríkà Marshal Fuge èyí tó léwájú àwọn ikọ̀ ọ̀hún fún. Bákan náà la rí alákòóso kan fún ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ àti ìbára ìlú ṣe láti orílẹ̀-èdè Canada èyí tóun náà léwájú àwọn ikọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà láti rí àwọn ààrẹ láti orílẹ̀-èdè adúláwọ̀, níbi tá a ti rí ààrẹ èyí tó wá ní àti orílẹ̀-èdè Algeria èyún Abdulmajid. Bákan náà ààrẹ láti orílẹ̀-èdè Rwanda èyún Paul Kagame. Bákan náà ààrẹ láti orílẹ̀-èdè Gambia Adamu Barrow. Bákan náà ààrẹ orílẹ̀-èdè Congo Denis òun náà wà níbẹ̀. Bákan náà la rí ààrẹ láti orílẹ̀-èdè Burundi. Bákan náà ààrẹ orílẹ̀-èdè Ghana òun náà wà níbẹ̀, Nana Akufo-Addo. Bákan náà ààrẹ orílẹ̀-èdè Tanzania èyún Samia Hassan àti ààrẹ orílẹ̀-èdè Chad èyún Mahamat Debe, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ààrẹ ilẹ̀ adúláwọ̀ àti orílẹ̀-èdè ìṣọ̀kan àgbáyé tó fi mọ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn láti àwọn orílẹ̀-èdè gbogbo èyí tó péjú pésẹ̀ síbi ìbúra fúnni èyí tí wọ́n gbé agbára tuntun wọ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Shettima lónìí, tí wọ́n sì máa tẹ̀síwájú fún ọdún 4 láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní báyìí ọ̀rọ̀ ti jáde o látẹnu ààrẹ tuntun Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, eléyìí tó sọ o pàápàá jù lánàá èyí tí ṣe ọjọ́ Àìkú, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí orílẹ̀-èdè ti balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè wa Nàìjíríà ọjọ́ Àìkú àná fún ayẹyẹ ìbúra fúnni èyí tó wáyé lónìí, tí wọ́n sì ti búra fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Báyìí o Bọ́lá Ahmed Tinubu ti wá sọ o èyí tí ṣe ààrẹ tuntun, ó ní kò sí àwáwí kankan o fún ètò ìṣèjọba òun tàbí òun ti ká lára láti lè má mú ìlérí èyí tó ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ìpolongo ìbò ṣẹ. Ó ní bá a bá ti débi iṣẹ́ ṣíṣe là á ṣe o, adébiṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ́ni. Ó ní a kì í kí sẹ̀bọ̀ odò ká tó máa pariwo òtútù mọ́. Ó ní ní báyìí tí òun ti gba idà ṣàkóso agbára gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́kẹrìndínlógún irú ẹ̀, ó ní ìdúró sí ìbẹ̀rẹ̀ sí fẹni tó gbọ́dọ̀ mì. Ó ní iṣẹ́ ti di ṣíṣe o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ òun ní orílẹ̀-èdè Nàìjíríà ló ń dojúkọ lọ́wọ́ báyìí, pàápàá jù bí iṣẹ́ òun ìyà bó ṣe bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí múlẹ̀. Bákan náà ètò ààbò eléyìí tó ti doríkodò àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ò sọmọnà dáadáa o, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdójúkọ èyí tí Nàìjíríà ń dojúkọ.
ó ní báyìí òun ti ṣetán láti mú àlá èyí tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà ti ń lá sọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní àlá ìṣerere láti mú wá sí ìmúṣẹ. Bákan náà kóun lè fi orúkọ èyí tó dà lélẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nínú àwọn ààrẹ eléyìí tó mú ìgbàdẹrùn fún àwọn mẹ̀kúnnù ní orílẹ̀-èdè yìí. Lákòótán nínú ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu ó ní kí àwọn ọmọ Nàìjíríà ó fọkàn balẹ̀ kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba òun. Ó ní dídùn lọ́sàn yóò so fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party eyín ọ̀gbẹ́ni Peter Obi òun ló ti sọ wípé kó má ya àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu pẹ̀lú bí wọn kò ṣe rí òun o níbi ètò ìbúra fúnni ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ààrẹ tuntun orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní níbo ni ìpàdé ọlọ́jà àti àsínwé o wípé kí ló máa mú òun láti lọ sí ibi ètò ìbúra fúnni ti Bọ́lá Ahmed Tinubu lẹ́ni tó gba ẹ̀tọ́ òun lọ́wọ́ òun tí wọ́n fi ọwọ́ màkàrúrù àti màdàrú kéde rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí tó jẹ́ pé ẹjọ́ ọ̀hún sì ti wà nílé ẹjọ́. Ó ní a kì í ti kóòtù dé katúṣọ̀ rẹ̀ lòwe tó ń gbọ́ ó ní kí ló fẹ́ fà á tóun ó fi lọ síbi ìbúra fúnni èyí tí àwọn ènìyàn ń béèrè wípé a ò fojú gán ní Peter Obi láti ẹgbẹ́ òṣèlú Labour Party níbi ètò ìbúra fúnni náà èyí tó wáyé nílùú Àbújá lónìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ẹni tó jẹ́ agbẹnusọ fún ọ̀gbẹ́ni Peter Obi eyín Tai Obasi òun ló sọ̀rọ̀ náà lórúkọ Peter Obi èyí tó gbé jáde. Ó ní lótìtọ́ làwọn gbọ́ wípé àwọn tí wọ́n ṣe ìgbárùkùtì àti bí ayẹyẹ ìbúra fínà ọ̀hún bó ṣe wáyé lónìí ti mú lẹ́tà ìpè síbi ayẹyẹ náà lọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje du ipò ààrẹ èyí tí wọ́n fìdí janlẹ̀ sí ọwọ́ Tinubu àti ẹgbẹ́ òṣèlú wọn láti pè wọ́n wípé kí àwọn náà kí wọ́n wà níbi ayẹyẹ ọ̀hún. Ó ní ṣùgbọ́n òun ò lè sọ wípé bóyá ni ọ̀gá òun ti ṣe Peter Obi ló gba lẹ́tà ọ̀hún àti ìwé tí wọ́n fi pè é síbi ayẹyẹ náà. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ kúkú ti mọ̀ wípé olótìtọ́ oníwà pẹ̀lẹ́ wíbẹ̀ àti ṣébẹ̀ ni Peter Obi jẹ́ ohun tí ó bá sì sọ ó máa ṣe, ohun tí ó bá sì ṣe yóò sọ jáde lẹ́nu ni. Àti wípé gbogbo awuyewuye tí wọ́n ti ń gbọ́ sẹ́yìn wípé wọ́n lọ síbi ayẹyẹ ìbúra fúnni náà lónìí láti dàrú tí àwọn sì dúpẹ́ wípé kò sí wàhálà kankan tó wáyé níbi ètò ìbúra fúnni Bọ́lá Ahmed Tinubu lónìí èyí tí wọ́n lè fi wàhálà ọ̀hún sọrí Peter Obi wípé òun ló mọ̀ sí àbí òun gangan lẹni tó wà lẹ́yìn àwọn oníṣẹ́ ibi náà. Onínú àwọn dùn ṣùgbọ́n bí wọn kò ṣe rí Peter Obi ń bẹ̀ ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ ni wípé a kì í ti kóòtù dé àti wípé ẹjọ́ ọ̀hún ó ṣì wà nílé ẹjọ́ kò sì sí nǹkan kan tí Peter Obi tó fẹ́ lọ ṣe níbẹ̀. Ìdí rèé tí Peter Obi kò ṣe lọ síbi ìbúra fúnni ti Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Lára àwọn afurasí 5 nínú àwọn ènìyàn èyí tí wọ́n ní àwọn jà fún orílẹ̀-èdè olómìnira Yorùbá èyí tí wọ́n ya wọ iléeṣẹ́ rédíò kan tó wà ní Mọ́kíà nílùú Ìbàdàn tí ṣe olúlo ìpínlẹ̀ Ọ̀yọ́ lówùúrọ̀ kùtùkùtù àná ọjọ́ Sunday tí ṣe ọjọ́ 28 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ti tẹ̀ báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ di mímọ̀ wípé nǹkan bí aago 5 àbọ̀ ìdájì làwọn ènìyàn ọ̀hún ni wọ́n ya lógúnlọ́gọ̀ wọ iléeṣẹ́ rédíò èyí tí wọ́n pè ní Amúlùdún FM èyí tó wà ní Mọ́níyà nílùú Ìbàdàn tí ṣolúlo ìpínlẹ̀ Ọ̀yọ́ lówùúrọ̀ kùtùkùtù láàárọ̀ àná tí wọ́n sì lọ sórí ètò kan èyí tí wọ́n ṣe lọ́wọ́ tí àwọn ará ilé tí wọ́n ń gbọ́ lọ́wọ́ tí wọ́n sì bọ́ sórí ètò náà èyí tí wọ́n ń pe àwọn gbólóhùn kan wípé Oòduà Nation ó ti wá láti fẹsẹ̀ múlẹ̀ báyìí kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní lọ́kàn wípé orílẹ̀-èdè Yorùbá ti kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n tún sọ lórí afẹ́fẹ́ lórí ètò náà lọ́hùn-ún lánàá wípé àjọ ìṣọ̀kan àgbáyé láìpẹ́ yìí ni wọn yóò kéde orílẹ̀-èdè olómìnira Yorùbá wípé ó ti dá dúró ó ti kúrò ní ara orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí wọ́n wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ọ̀kan nínú àwọn afurasí ọ̀hún èyí tó sọ̀rọ̀ sọ wípé ènìyàn kan òun ló ń bẹ lẹ́yìn orò àwọn òtóró àwọn fi ń dún hùmùhùmù èyí tó sọ fún àwọn wípé
kí àwọn máa lọ sí iléeṣẹ́ rédíò náà kò sí ohunkóhun àti wípé kò sí ẹ̀ṣọ́ aláàbò kankan eléyìí tí ó dá àwọn lọ́wọ́ kọ́ tàbí yẹ àwọn lọ́wọ́ wò, èyí tí wọ́n pe orúkọ ẹni tó ní kí àwọn tẹ̀síwájú ọ̀hún gẹ́gẹ́ bí Black Lion. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìwádìí ti bẹ̀rẹ̀ o láti lè rí dájú pé wọ́n fi ọwọ́ òfin mú Black Lion àti gbogbo àwọn tí wọ́n jọ tún pàpàpọ̀ láti wúrú ìfẹ́ ìwà báyìí. Ṣé àwọn àgbà nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n pòwe wọ́n ní àìmọ̀ṣẹ́kọ̀ ọmọrogùn òun ló fà á tó fi kí orí bọ omi gbígbóná o. Ní báyìí ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn aṣíwájú ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní èyí tó ń jà fún ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá àti òmìnira Yorùbá eyín Yorùbá Nation, èyí tí orúkọ bàbá òun jẹ́ ọ̀jọ̀gbọ́n Bánjí Akintoye, òun mà ló ti sọ̀rọ̀ lẹ́yìn ìwà àti ìgbésẹ̀ èyí tí àwọn ènìyàn kan gbé tí wọ́n ń pera wọn ní ọmọ Oòduà Nation lánàá, èyí tí wọ́n fi ya wọ iléeṣẹ́ rédíò kan ní Mọ́níyà nílùú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀jọ̀gbọ́n Bánjí Akintoye ti bẹnu àtẹ́ lu ìwà náà wípé ó jẹ́ ìwà tó burú jù àti dídá àlàáfíà orílẹ̀-èdè, ìpínlẹ̀ tàbí agbègbè láàmú, àti wípé àìbọ̀wọ̀ fún òfin òun ló fà á tí irúfẹ́ àwọn ọ̀dọ́ náà fi lè gbérù ìgbésẹ̀ báyìí. Wọ́n ní bá ò bá jà ẹjọ́ lè yàn kọ́ ò kó tó di pé yàn kọ́ ìjà. Bánjí Akintoye èyí tó sọ ọ̀rọ̀ náà látọwọ́ ọ̀kan nínú àwọn àbáṣiṣẹ́pọ̀ rẹ̀ èyí tó rí sí ọ̀rọ̀ ìròyìn àti ìbárá ìlú sọ̀rọ̀, ọ̀gbẹ́ni Ọlátúndé Hamsat, èyí tó sọ̀rọ̀ lórúkọ ọ̀jọ̀gbọ́n Akintoye wípé àwọn ènìyàn ọ̀hún a lè pè wọ́n ní pé oníjàgídíjàgan, ọ̀dàlúrú àti ọ̀bàyéjẹ́ ọ̀dọ́ ni wọ́n o, wípé irúfẹ́ àwọn èèyàn báyìí wọn ò sí lára àwọn ọmọ Yorùbá èyí tó pè fún ìdásílẹ̀ àti jíjà ìjàngbara láti gba orílẹ̀-èdè olómìnira Yorùbá o. Bánjí Akintoye lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí àwọn agbófinró kí wọ́n ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Gbogbo àwọn ènìyàn èyí tó rán wọn níṣẹ́ ọmọdé tòrutòru ọ̀hún tí ọmọ orogun tí wọ́n náà tí ò sì mọṣẹ́ pọ̀ kí wọ́n rí dájú pé wọ́n fi ọwọ́ òfin gbé wọn kí wọ́n sì ṣèdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìròyìn wa tó ṣe ń tẹ̀síwájú, ọ̀kan rèé o nínú àwọn òṣèré orí ìtàgé tó tún jẹ́ adẹ́rìn-ín-pòṣónú èyí tó ń ṣeré àfíjìfìrìn elédè Ìgbò àti àdàmọ̀dì Ìgbò, èèyàn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ime Bishop Woman, èyí tí àkùdá orúkọ rẹ̀ ń jẹ́ Okon, òun ló ti sọ ọ́ pé Ọlọ́run ọba ò kò ní jẹ́ ká tún rí eléyìí tí a fi sọ wípé ọkàn wa ó ń ṣe àfẹ́rí Muhammadu Buhari èyí tó gbé ìjọba sílẹ̀ lónìí. Gẹ́gẹ́ bí Okon bó ṣe gbàdúrà síwájú Ọlọ́run àti ọ̀rọ̀ tó sọ jáde, ó lákúkú ti mọ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe yanrí tirẹ̀ wípé bí ààrẹ àbí ìjọba kan bá kúrò lórí àlééfà tí ìjọba tuntun mìíràn bá bọ́ síbẹ̀, ó ní lásìkò náà tí ìjọba tuntun yìí tó kọ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ o, làwọn ọmọ Nàìjíríà yóò máa sọ wípé ọkọ̀ àwọn ti ṣe àfẹ́rí ìjọba èyí tó kúrò lórí àlééfà síwájú èyí tó ń bẹ lọ́wọ́ báyìí. Ó ní ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ti Buhari o, Ọlọ́run gbà ládùúrà wípé Ọlọ́run ò ní jẹ́ ká rí ọ̀rọ̀ àbí ogun tàbí nǹkan èyí tí ó jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ó la ẹnu wípé ọkọ̀ àwọn ṣe àfẹ́rí Buhari, wípé ètò ìṣèjọba Buhari ó fẹ́ sàn ju èyí tó ń bẹ lọ́wọ́ ní ìta báyìí. Okon tó sọ̀rọ̀ náà lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ètò kan eléyìí tí wọ́n ṣe lórí amóhùnmáwòrán, tó tún fi ọ̀rọ̀ náà léde sórí ayélujára rẹ̀ níbi tó ti ń gbàdúrà tó sì ń rán ìjọba tuntun létí eléyìí tí Bọ́lá Tinubu ti bẹ̀rẹ̀ báyìí wípé kó ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Okon wá ní kí àwọn Nàìjíríà náà kún fún àdúrà kí Ọlọ́run lè ti ààrẹ tuntun yìí Bọ́lá Tinubu lẹ́yìn láti lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Okon wá tọ́ ó ní àwọn ọmọ Nàìjíríà ẹ yé máa sọ ọ̀rọ̀ òdì sí orílẹ̀-èdè yìí, bákan náà ká gbàdúrà fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà wípé kí orílẹ̀-èdè yìí kó tùbà kó tùṣẹ lábẹ́ ìjọba tuntun Bọ́lá Ahmed Tinubu. Ọ̀gá àgbà iléeṣẹ́ èyí tó ń gbé àwọn olórin tàkasúfè jáde Mavis Record, eyín Michael Collins Ajere tí gbogbo èèyàn mọ̀ sí Don Jazzy, òun mà ló ti sọ ọ́ wípé ó bá òun lára mú ó sì tẹ́ òun lọ́rùn láti ní ọ̀rẹ́bìnrin eléyìí tí ó tún máa nu ẹsẹ̀ síta o. Lásìkò tó ń sọ ọ̀rọ̀ òun tó fi léde lórí ayélujára rẹ̀ èyí tó ń sọ wípé gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wípé gbajúgbajà lòun o,
òun sì rèé òun ò lè rí obìnrin tó rẹwà kóun má pèsè sí gẹ́gẹ́ bí wọ́n ti máa ń kọ́ lórí wípé ojú ò lè rí arẹwà kó má pèsè sí. Ó ní bóun bá rí obìnrin tó tẹ́ òun lọ́rùn òun ó dẹnu ìfẹ́ kọ́ òun yóò sì sọ fún wípé ìfẹ́ yóò pa àwọn pọ̀. Ó ní lásìkò yìí bóun bá tún rí obìnrin mìíràn èyí tó tún da òun ó tún dẹnu ìfẹ́ kọ́ o. Ó ní ó ti wá níbẹ̀ rèé. Ó ní ọ̀kan nínú àwọn ọ̀rẹ́bìnrin òun èyí tó bá jẹ́ kó nẹsẹ̀ àgbèrè láti máa ṣe nǹkan mìíràn lẹ́yìn ìfẹ́ àwọn. Ó ní kò sí búburú ń bẹ̀ o, omi ẹ̀kọ́ ni. Dọ̀jásì lákòótán ó ní òun ò sí nínú àwọn ọkùnrin èyí tó máa ní èmi àti aya mi nìkan ni. Ó ní kí Ọlọ́run má jẹ́ kóun rírú nǹkan bẹ́ẹ̀. Ó ní òun àti ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ìfẹ́ èyí tó ń yàn wá láti ọ̀run gẹ́gẹ́ bí Dọ̀jásì bó ti sọ ọ̀rọ̀ náà. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ 29 nínú oṣù karùn-ún ọdún yìí. Lórí ìkànnì tí ẹ ti ń wò wáyé ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ẹbí aláyọ̀ kẹ́ ẹ subscribe síbẹ̀, ẹ like, ẹ share, kẹ́ ẹ sì fi kọ́mẹ̀ntì yín sábẹ́ àwọn ìròyìn wa. Lórí Facebook náà ẹ lè follow wa ń bẹ̀, ìròyìn Feli-feli TV lórí Facebook. Títí dìgbà míì, Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire àtayọ̀ láòtú fi pàdé o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.